àgẹ ẹ̀fẹ̀ nítorí ọ̀tọ̀ làgbà ayé ẹ ti di àgbà ayé tipẹ́ ọ̀tọ̀ ní àgbà ayé àgbà ti kàn yín nínú Ìlọrin tipẹ́ ìlà máa ń sọ fáwọn èèyàn wa wọ́n yá inú àáfà tẹ́ẹ̀lé tẹ́ẹ̀ bá rí lóòkọ́ báyìí tó bá tó báyìí ẹ̀ ìjọ́jì àti kẹwọlé kan sọ yín nígbà yá ni wọ́n á Masha Allah. aṣọ ní dáhùn ìyẹn ní ìdèsí bọ́dì ẹ lọ bẹ́ẹ̀ lómi ní ẹ mọ̀ pé kò ní ara àpẹẹrẹ aṣọ àpẹẹrẹ lómi bàbá tí yàrá ka ẹ mẹ́lẹ́ ó mọ̀ pé ara ń dá aṣọ tẹ̀ wọ̀ lọ. àgbà Ìlọrin ti kàn yín pẹ́ àgbà ayé ti wá kàn yín báyìí bàbá àgbà ayé wá ju mẹ́tẹ̀ẹ̀ta lọ bẹ́ẹ̀ bá di àgbà ayé lè sọ kalẹ̀ èyí tí wọ́n ti máa bu ní tẹ̀sán ní sọ̀rọ̀ lẹ́dẹ̀ ẹ léyìn tẹ́tẹ̀ jọ́sùn lọ́wọ́ yìí ẹ ti di ẹyin táwọn yìí máa wá tẹ̀jọ́ sùn nǹkan mẹ́ta náà máa wá kó síwájú àgbà ayé máa kó nǹkan mẹ́ta síwájú àgbà yìí wọ́n wá fúnlẹ̀ ọ̀kan mẹ́wọ́n wà lójijì wọ́n ní tí mo sọ fún ọ tó gbọ́ yìí o gbọ́dọ̀ sọ fẹ́ nìkan tó gbọ́ yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين آمين صلى اللهم وبارك عليه صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم صل اللهم وبارك عليه وعلى أهله وأصحابه وسلم آمين الحمد لله ọlọ́run sàlékún rẹ̀ fún ọlọ́dún Muhammad sallallahu alayhi wa sallam. àwọn ẹni orí tó bá ní ibi ṣiṣẹ́ ọlọ́run bá sàlékún kẹwọn Àmín ya Allah. àwọn tó tó ibẹ̀ fún wa ní ilẹ̀ ìlú Ìlọrin bàbá ọ̀dàṣẹ́wò Ali rahimahullahu ta'ala àmín. bàbá ọ̀dàṣẹ́wò Ali rahimahullahu ta'ala àmín. bàbá ọ̀dàṣẹ́wò Múmi rahimahullahu ta'ala àmín. bàbá ọ̀dàlágàjì rahimahullahu ta'ala àmín. bàbá ọ̀tẹ́lẹ́ṣẹ́ rahimahullahu ta'ala àmín. bàbá ọ̀dàjẹ́gbà rahimahullahu ta'ala àmín. bàbá ọ̀dàníṣòro rahimahullahu ta'ala àmín. bàbá ọ̀dàlágége rahimahullahu ta'ala àmín. bàbá ọ̀dàkùdùmá rahimahullahu ta'ala àmín. ó fi wá sọ̀kalẹ̀ sórí bàbá wa àgbà ẹni eré tó lọ. rahimahullahu ta'ala ajma'in àmín. tọ́lọ̀ ń fi iṣẹ́ wọn tó fi sọ ìdíkó ìdí ẹ̀tọ́ fún wọn lẹ́nu. yakumullah. ọlọ́mọ sábà sàlékún kẹ́ wọn. àmín ya Allah. wọ́n á padà sí kalẹ̀ ìdúró mi yìí mo ń dúró lórúkọ bàbá wa gba mùkádàmù àgbà ni òṣìṣẹ́ ṣe wù Sheikhu. wí dáadáa Sheikhu. wí dáadáa Sheikhu. bí àwọn àgbàlagbà bá sọ̀rọ̀ ọmọ rí wọn wá tẹ̀lé ọ̀rọ̀ tá bá sọ àmọ́ ńgbà tí àṣẹ ti wá ní táṣẹ wà wọ́n ní kébi mú aṣọ tí mo mú dání tó fún mi kékeré fi pé ní táwọn àgbàlagbà ó gba ilé kọjá irú ìdòkó tó wá ń gbà yìí àásà المقام الذي يعار فيه الفعال
ويفرط الوعاء وتتبين قيمة المرح ويصدر جو العقل ويقتل صاحبه إلى أن يكون كعاتب له. حياكم الله. ẹni a ní lọ fojú sẹ́gi tá a fi dáná wa yóò dá tuntun náà fèrè jì mí. Mo kí ìkàlẹ̀ bàbá wa ìmáàmù àgbà. Ṣéèfù. Kò sọ́mọ lórí nìyẹn. Ṣéèfù. Ẹjọ́ wọn bí wọn rẹ̀ ti wá wá dé. Ṣéèfù. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Bàbá mi àgbà nímọ̀lẹ́. Ṣéèfù. 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 والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ọ̀rọ̀ tí mo ń sọ yìí àti mi ti sọ nídúró bàbá mi àgbàlagbà jìnnà. Yàtúmọ̀lá. Àmọ́ sọ pé bàbá àgbà ní mẹ́lẹ̀ làfọ́dí sí gítà. Aṣàdárù aṣàdárọ̀ yàgbé sílẹ̀ wà áyè bàtà. لقد سبتها صدها حسنا وهيبة. أنك في صدر الزمان نجاة. كأنك في صدر السماء نجاد. ولو صور الله البرية واحدا صور الله البرية واحدا. لصورهم جسما وأنت فؤاد. لصورها جسما وأنت فؤاد. Bàbá mi àgbà ní wọ́n lé wọ́n ní máa kí bàbá wa ìmáàmù àgbà yìí pé wọ́n káàbọ̀. لقد سدتها صدها حسنا وهيبة. Ọmọ ẹni tó ń pè ní ìmáàmù ẹ̀yẹ àfàgbà nínú ilé ọlọ́run ní jẹ́bẹ̀. لقد سدتها صدها حسنا وهيبة. Tí ìfara ní àsìkò rẹ̀ ò bá pọ̀ tó bá ti pé àyè àwọn ẹni ọlọ́run ló máa ń lò tó bá ti rí ojú bàbá àgbà nínú ẹ̀yẹ ọmọ pé àfà tó ní fìrásà. لقد سدتها صدها حسنا وهيبة. Bàbá mi dáa fún kí ìmáàmù lè fi láàrin wọ́n ní máa kí ní ẹ̀ka àbọ̀. لقد سدتها صدها حسنا وهيبة. Bàbá mi àgbà alìmáàmù lè gánbà nílùú àwọn àfà bàbá ní gbogbo yẹn ń gàmbà yìí. Bàbá wa yẹ ìyẹn bẹ̀ pé akọ̀dámọ̀ rẹ̀ ẹ̀yà jẹ́ aṣáájú fún wa kí ó mẹ́bí wọn lọ́bẹ̀ ìlú wa ni. لقد سدتها صدها حسنا وهيبة. Wọ́n ti àti àyíká wa àsìbáta oṣù ní rọ́bìnrin àlẹ́ nílẹ̀ bàbá mi gàmbà ní wọn pè ní láti. لقد سدتها صدها حسنا وهيبة. Bàbá wọn kí bàbá mi àgbà ìmáàmù àgbà fún gbogbo ilé koko lọ́rẹ́ àyè ìmáàmù ìfò láàrin bí ẹgbẹ́ àbọ̀. كأنك في صدر سماء نجاد. Bàbá mi adáná sí àgbà fún gbogbo Ìlọrin àtàgbègbè. سلام صور الله البرية واحدا. Bàbá yẹn ni wọ́n máa ń pè ní lisanu lèwùlámáyé rọ̀bání. Àwọn àfáàjọ wọn wá dá àwọn wọn jọ sára bàbá àgbà àdókítírù àdánẹ́sí àgbà wọ́n ní ntàbá lóyá ntàbá lóyá máa wí fún wa. سلام
صور الله البرية واحدا. wọ́n sì ní kí n máa wí lórí ara àwọn ẹgbẹ́ bàbá mi Dasuki Al-Imam Al-Fulani wọ́n ní ẹ káàbọ̀. فلو صور الله البرية واحدا. àfọ́gbà láàrin ayé bàbá mi àgbà ọba náà àfọ́ àtúnlé púpọ̀ padà. فلو صور الله البرية واحدا. wọ́n ní máa kí bàbá wa Al-Imam Al-Fulani wọ́n lè káàbọ̀. لصوره جسما وهذا فؤاد. bá a fẹ́rí jì mí. bàbá wa ìmáàmù àgbà إن المقادير كاهن لا يمحى ولك الأمان من الذي ما قدر إن الحمر إليه لا إليه وعنه لا تنفس مسية عادي ولا تتقدم إلا أن تتقدم مسيته مسية الله هي أحكام ألوهيتي ابتدتها الحكمة الربانية وبوسطها القدرة الفردانية على وفق الإرادة الصمدانية. بعد كده هيكون وقعه. ولا صور الله البرية واحدا. لصوره جسما وهذا فؤاد. لصوره جسما وهذا فؤاد. máa ń pè Ìlọrin ní Qiblatul Ilmi, àwọn tí wọ́n dojú kọ́ ni. wọ́n á fi gbogbo àwọn àgbàlagbà wa tí mo dákọ̀ yìí mo fi kí ẹ̀yin bàbá téèyàn gbọ́dọ̀ mọ́ kì í níbi tí mo kọjú sí yìí ẹ dákun ẹ má sáà fojú jì. دام الله حياتهم. success tani kí n dáàbọ̀ tani má dáàbọ̀. أدام الله حياتهم ودولتهم آمين. àwọn tó bá ti pé inú èrè ṣé wàá ní ìlà tí ń jẹ ẹ bá wọn bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan pé ṣé. bẹ́ẹ̀ náà ni mo kọjú báyìí. àwọn lámì àwọn ìjọba ni ó kí ní púpọ̀ ẹkúṣẹ́ ìlú. èèyàn ká kì í lo ìgbà àsìkò lè yẹn máa lò torí pé nínú ìgbà lásìkò wà ó lu àsìkò tiẹ̀ nínú ìgbà ó wà lọ ẹkú palẹ̀ wọ́n sọ̀kalẹ̀ ewu ni ọmọ yẹn sọ dáadáa. آمين يا الله. mo ti sá fún yàrá náà lọ pé wà ní àlẹ́ àhámà. بقدرة الله تعالى. wọ́n kí àwọn afọ́ kí àwọn afọ́ níbi tí olùsọ ẹ̀dàkùn. أدام الله حياتهم ودولتهم آمين. ẹ má sá fún mi. آمين. إن شاء الله. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين. رب زدني علما. وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا.
يرثني ويرث من آل يعقوب يرثني ويرث من آل يعقوب واجعل ربي رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال ربي اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وأصيلا إني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا الله أكبر gbogbo ẹ̀yin tí ẹ mú ètò yìí lọ́wọ́ kò sí. dákun tó wá fi kọ́nà ló wá wá bí dákun ṣe sùúrù nítorí ọlọ́run. ẹ̀yà kúmọ̀ ńlá wọ́n yẹ kó máa fún wọn lẹ́sìn pé báwo lójú rẹ̀ ṣe rí. bàbá wa tí wọ́n lọ yìí bàbá yìí ti sẹ̀mí ayé kó wọn àdìgẹ́nà. anábìrì sọ bẹ́ẹ̀. sallallahu alayhi wa sallam. النبي ما من محمد يعمر في الإسلام 40 سنة إلا صرف الله عنه 3 أنواع من البلاء. bẹ́ẹ̀ bá ṣe ìsìlámù di ọmọ 40 ọdún ẹ̀dá kò sí bàbá wa sọ́ọ́dún ìbáyá ni wọ́n tó sí. ìyá kọ́mọlá mo fẹ́ kí ayé ó mọ̀ pé ọmọ ẹ̀sán ni. ẹ̀dàkùn gbogbo tá a fa wa ní ìdí pátá ọlọ́run ti yẹ dúró rẹ̀ bàbá kó tó dásìkò yìí gbogbo àwọn tẹ́ máa tẹ́lẹ̀ sí ẹ̀dàkùn ẹ̀dí sùúrù ẹ̀dàkùn. àwọn àfa aládominétì bíi èyí ti rí dàbí àfa mi ẹ̀dàkùn ti di ọdún tó bá ṣe kí èrò tó la máa ṣe wá àṣùfà àwọn èèyàn tó bá tásìkò táwa ní òkú ẹ̀já gbọ́. wà ní ìfútu ìmọ̀ wá ní àmì wà yìí. bàbá tó lọ yìí anábì ní bẹ́ẹ̀ bá ṣe mùsùlùmí wọn 40 ọdún àdáwò mẹ́ta ó kò fún. anábì wa sọ pé wà á sábà ẹlẹ́gà ní sínú bàbá rí wọ́ọ̀dù onítàn tọ́wọ́ fún ní mẹ́wàá sí tó tọ́ ọmọ 50 years làyánà ńláwó alẹ́ yìí ìsáàbà tó bá ti tọ́ ọmọ 50 years ó gbọ́dọ̀ máa ronú ó ṣèṣì rò. àwọn bàbá yìí máa yọ hímù aṣọ di ẹ̀sà yóò máa ṣiṣẹ́ ẹ̀sà ó wá kọ́ ọmọ ọ̀ta ọdún táwọn àgbẹ̀ 60 ní àbísọ́lì 60 bẹ́ẹ̀ ni àwọn àwọn wò pé àmì jẹ́ ni ọlọ́run gbọ́dọ̀ wà lára ẹ̀ ó gbọ́dọ̀ pé ọmọ 60 years kó tún máa tẹ nǹkan mẹ́lẹ̀ mọ́ àwọn bàbá yìí pé ọmọ 60 years wọ́n á tẹ nǹkan ní nǹkan mẹ́lẹ̀ ọlọ́run wa sọ pé yìí kì í ọkọ̀ tó kù láyé èèyàn lásán ìbí mi. Bàbá la wá pé tí ìdí ni àbọ̀mọ kó wọ́n bira rẹ̀ ṣe ọmọ la wá pé tí ìdí àbí bàbá. ọ̀bọ̀lá lọ́wọ́ sáré ti yí wàtájà wà sí àrísá ìyá ti yí ó bá ṣẹ̀ṣẹ̀ káàlú rẹ̀ àwọn tó bí kọjá níbẹ̀ kó o bá ń tẹ ẹ̀dá pẹ̀lẹ́
nígbà tí wọ́n pe ọmọ ayé tì gbogbo tí ọmọ ayé láyé ti pé fún wọn oúnjẹ ayé yìí ò jẹ mọ́ oúnjẹ ìlú láti fi ọmọ ayé tì lóye pé wọn ò sì sí àpò wọn kan fi jẹun mọ́ oúnjẹ ọmọ ló kù kan jẹ ẹjọ́ sàṣẹ oúnjẹ ọmọ ẹ̀dẹ́sà ẹ wù àtẹ́tì jẹun ọmọ ẹ dàgbà tẹ́ ẹ tó ń ra oúnjẹ yín fáwọn ọmọ tẹ́ bí àwọn tẹ́ bí tẹ́ fi dàgbà tí wọ́n 50 years ẹ tó ń bọ́ wọn nítorí ẹ wà fún un. Ànábì wa ní wọ́n sá balaga sitina wọ́n sá balaga tisiin tọ́ba tó wá fún un náà wá sí tó lọ́mọ 90. غفر الله له ما تقدم من ذنبه وما تأخر وسمي أشير الله في حده وصفح لآل بيته tó bá bọ́ ma 90 years á sọ lóko lókè pé àwọn afúnlá yìí pé tó bá di láǹkì àwọn àáfún ní ọkọ̀ tó ní pé ó yá sí pẹ̀ àwọn tó bí ní dé ibẹ̀ kẹ́kọ̀ọ́ lọ. àwọn àtàyè gbó wọn àlìjẹ́nà lára yìí ẹjọ́ kó là ń sa àwọn ọlọ́mọ ládùúgbò wa ẹ wo bàbá wa Ibrahim tó wá bí bàbá wa Sọ́yìn Ìgbàyà. wà ní ìfúnfún ìmọ̀ wá ní àmì wàrà yìí. wọ́n á sọ pé ẹgbẹ́ bímọ ẹni tó kọ́kọ́ sọ fọ́lọ́ pé kó fún un lọ́mọ ọlọ́wọ́ á yá Sàkáríyà ó dá kí lọ fẹ́ fọmọ sí ó lóun fẹ́ bímọ torí tó wọ́n bá sí láyé kó lẹ́yìn wọ́n ẹ dákun kó lẹ́yìn bàbá yìí. èèyàn tó torí bàbá tó bí ní wáyà ní òkú bí èèyàn tó torí pé wọ́n ní bàbá Sọ́yìn Ìgbàyà nìkú tí ẹ kéré ní àwọn ọmọ yín níbẹ̀ ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn torí ẹ̀ lójú. ó ní tó wọ́n bá sí láyé máa báwo lẹ́yìn ń fẹ́ rí. wọ́n ká àmà tí mo rà àti àkìrọ̀. ọlọ́run tí ó sì bá mi bí máa oníyàwó mi tó ti dàwọ́ ti dà yìí. wọ́n bọ̀ fàbùlì mi làdọ̀ gàwálé yá. ìyàgbá tó pé àkọ̀rọ̀ tí mi wá tu ọbẹ̀ ẹ̀ kí sọ́ọ̀bù mi lélẹ̀ kó ti dà bó ti dà gbogbo ẹni tó bá lọ́kọ̀ọ́ ló fi òkú. fàbùlì mi làdọ̀ gàwálé yá. fún mi lọ́mọ tó bá wá fún mi lọ́mọ fàbùlì mi làdọ̀ gàwálé ẹ̀yà tó ń láàbù. àní àwọn afáàní wà nílàdún kàwálí yá ó ní fún mi lọ́rẹ̀ẹ́ mi ibi tí wọ́n ti bí bàbá tó bí ẹ̀fọ́ ní tìǹbà rẹ̀ fún wa tọ́lọ̀ wá fi ẹ̀yìn sí ẹ̀sán agboolé ní agboolé mímọ̀ yìí ló dé ẹ̀yà afá tí àwọn ọmọ yóò sọ̀rọ̀ ẹni ẹni sọ fún kò síṣẹ́ tó ọmọ ẹ̀ lọ ní ìsìn tó bá tí ò bá ti bá wọn ṣiṣẹ́ bàbá tó ń ṣe iye wọn tó bá parí sẹ́wọ̀n ní bọ̀ wálẹ̀ ọ̀rẹ́ bàbá lè jẹ́ àtẹ dé stéèjì kan ẹ tọwọ́ wọn ẹ dojú wọn olóòrò tó bá fẹ́ fún mi lọ́mọ ọ̀rẹ́ mi ò fún mi. yọrí sùn ní wọ́n yọrí sùn ní gàlí àkúrò. fún mi ní ọ̀rẹ́ mi ọmọ tí ó lè jogún mi tí ó sì lè mọ tí ń ta àwọn fámìlì mi ẹ ti di bàbá látọjú bàbá. torí kí ni. wàjú àlìwọ̀ bìrọ̀dìyà. fún mi lọ́mọ náà wàjú àlìwọ̀ bìrọ̀dìyà. sí ọmọ mi lọ́mọ ìyọ́nú yàtọ̀ sí kó wé ọsẹ ìyọ́nú bàbá ọmọ ìyọ́nú ni ẹ wá kó ìtì ní ìfòkà lẹ́tà sí wáàsí bàbá ẹ ti wá dé ipò àgbà ilé báyìí àgẹ ẹ̀fẹ̀ ní kìíní ọ̀tọ̀ làgbà ayé ẹ ti di àgbà ayé tipẹ́ ọ̀tọ̀ ní àgbàlú àgbàtì kàn yín nínú Ìlọrin ti pẹ́ èmi àwọn sọ fáwọn èèyàn wa wọ́n yà nínú àáfà tẹ́ẹ̀lé tẹ́ẹ̀ bá rí lóko báyìí tó bá tó báyìí ẹ̀ ní jọ́ọ̀jì àti kẹ́ wọlé tán Sọ́yìn Ìgbàyà ni wọ́n. Masha Allah. aṣọ ní gbàwọn èèyàn ní ìdèsí bọ́dì ẹ lọ bẹ́ẹ̀ lómi ní ẹ mọ̀ pé kò ní ara àpẹẹrẹ aṣọ àpẹẹrẹ lómi bàbá tí a bá ka yín mẹ́lẹ́ ó mọ̀ pé ara yín tá a dáṣọ tẹ́ wọ̀ lọ. àgbà Ìlọrin kàn yín bẹ́ẹ̀ àgbà ayé ti wá kàn yín bẹ́ẹ̀ bàbá àgbà ayé wá ju mẹ́tẹ̀ẹ̀ta lọ bẹ́ẹ̀ bá di àgbà ayé lè sọ kalẹ̀ ibi tí wọ́n ti máa bu ní tẹ̀sán ní sọ̀rọ̀ lẹ́dẹ̀
léyìn tẹ́fẹ̀jọ́ sùn báyìí ẹ ti di ẹni táwọn yìí máa wá fẹjọ́ sùn nǹkan mẹ́ta náà máa wá kó síwájú àgbà ayé máa kó nǹkan mẹ́ta síwájú àgbà wọn wà fúnlẹ̀ ọ̀kan mẹ́wàá wà lójijì wọn ní tí mo sọ fún ọ tó gbọ́ yìí o gbọ́dọ̀ sọ fẹ́ni kan tó gbọ́ o àgbà yóò sì gbà yóò lè wo gbọ́ àmọ́ ìlú rẹ̀ ẹ ti dé stage ẹ̀ òun wà sí tó gba máàgì tó ní kò sí tó lè sọ náà sọ sí o àwọn tí èèyàn ò lè kú wọ́n wà láyé èèyàn ò lè kú àwọn afá èèyàn ò lè kú jọba ọlọ́run bá yẹ ìjọba fún yín tí ń bá ń ṣe wèrè ẹ̀ lè kú ẹ sọ fún wa tó yẹ fún yín torí bí ọba àbí ló yẹ fún yín tẹ̀sẹ̀ nílẹ̀ yìí ọlọ́run lè bá sọ̀rọ̀ ẹ ti dé stage tó yẹ pé wọ́n bí yẹn gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀jì nínú nǹkan tí wọ́n máa kó síwájú àgbà lé òní kìíní tí wọ́n wá fi hàn yìí sẹ́ẹ̀ rí wọ́n sọ pé mo rí ẹgbẹ́ ọ̀sán bẹ́ẹ̀ ni kò sì ní sọ báyé kò wù kí ni kẹta wọ́n wàá sọ fún pé tẹ́ ẹ mọ̀ èyí ẹ má sọ báyé pẹ̀lú àgbà ní wàá sọ pé àkùnrin ò kọ́ sí mo gbọ́ yìí sọ pé mo gbọ́ mo rí yìí sọ pé mo rí àmọ́ ní tí mo mọ̀ èyí ní sọ ọ́ dé àwọn ọmọ mọ̀ àbá ọ̀pọ̀ ọ̀kan ló kù tẹ́ ẹ mọ̀ báyìí ẹ̀ gbọ́dọ̀ wí o wọ́n á dá ló lẹ́tí. إذا أحسنت لمن أحسن إليك. Iṣẹ́ mẹ́ta la bàbá yín ṣe tàbí di ẹyin èrè. Kí ni iṣẹ́ mẹ́ta náà? Àkọ́kọ́ nínú rẹ̀ ni wọ́n ń kà yìí. إذا أحسنت لمن أحسن إليك. Ẹ dákun. Oúnjẹ náà la jẹ níbi tá a jẹ dé yìí. A jẹ oúnjẹ tó lè pé òfẹ́ kò sóúnjẹ tó tẹ̀ káwa lẹ́nu mọ́ lù yìí. Ìjọba gan-an tíjọba lè fọ́ gbogbo ayé wọn fún alóúnjẹ àlè. Kí ló wá kù wá? Ẹ dákun ẹja ní sùúrù. إذا أحسنت لمن أحسن إليك. Bẹ́ẹ̀ bá wá síbi òkú bàbá tó kí bàbá wa sọ ibi bàyàn bàbá mi àgbà níṣòro wọn ni sọ fún àwọn adáwá ní. إذا أحسنت لمن أحسن إليك. Tí wọ́n bá ń ṣe rere báwọn èèyàn tí wọ́n ń ṣe rere sí ẹ. حياكم الله. Ẹ máa fi ire sẹ́rí. Ẹ má sọ̀rọ̀ olóore ní abúlé bí a bá ṣe ní lóore ẹ sọ báyìí kó oore ó ṣe ní. Wọ́n bá yẹ sọ̀rọ̀ olóore rẹ lọ́nà tí ó gbàgbá ọ̀jà wọn níbi tó dá ọ̀sìn níbi tó padà sí ọ̀nà. Ẹ máa sọ̀rọ̀ olóore dáadáa. Ọ̀hún ní bí yẹn bá ti sọ̀rọ̀ olóore dáadáa tó fi ire sẹ́rí. فأنت البر الوفي. Ẹ̀yin ti fi ire sẹ́rí báyìí. Àwọn tó bí wọn làwọn akẹ́kẹ́ kéwú ẹ wá mọ̀ ẹ́ tí wọ́n lọ ẹ wá kàkiri ayé. Níbi tí wọ́n yẹ ti mọ àwọn àgbàlagbà tó bí wa nínú agbolé yìí wọ́n mọ̀ ẹ́ yẹ. Ó túmọ̀ sí pé à ń ta ìbáàrò وفي. ẹbí ẹni rẹ pátápátá tó pé ọba lè fi ire sẹ́rí ẹni rẹ tó pé yẹn lápapọ̀. وإذا أحسنت لمن لم يحسن إليك. Ẹlẹ́ẹ̀kejì bí ọba lè ṣe dáadáa fẹ́ni tí kì í ṣe dáadáa sí ẹ. Bàbá yìí ti dé stéèjì ẹ̀ báyìí. Ẹ máa kí àwọn tí kì í kí o. Bàbá mi àgbà dókítà Adánẹ́sì. أدام الله حياته. Tásìn ya bàbá padà. Mo wá gbàlù lálọ́ bàbá wa Sultani Waziri. Mo wá sin bàbá lọ lé bàbá Adánẹ́sì. Bàbá wa ń kí àwọn ènìyàn ládùúgbò. Bẹ́ẹ̀ bọ́ àwọn gbàdá. Bàbá ẹgbẹ́ nítorí. Mo wá sún bàbá gbàdá. Ọkọ̀ ya wa ní kí àwọn bá ń kí nǹkan náà tó bẹ̀ ká pàdé wa ká kí wa ní bàbá tó ń kí wọn. Adásípé ládùúgbò ẹ̀ ní ìyẹn máa sọ kalẹ̀. Bàbá àmì Sultani Waziri tẹ́ ẹ bá dé aago ilé yẹn lómi nípa ìjọba ẹgbẹ́ níjẹ̀mí ní tí ó wù ú létúndé. Akẹ́kọ̀ọ́ fẹ́ tán yìí. Ẹ ti wá dé stéèjì tẹ̀lé yìí tẹ́ fẹ́ jọ ẹ̀sùn. Wọ́n ní tẹ́ ẹ bá lè ṣe eré fẹ́ni tí ò ṣe é fún yín. فأنت الكريم الخفي. Ìkẹta ń bẹ́ẹ̀. وإذا أحسنت لمن أساء إليك. Ìsá àsáńtà lè mẹ́rin àsáhà ilé ìka báwo lẹ́ẹ̀ tí máa ṣe rere báwọn tá ń ṣe fún un.
ọwọ́ ẹ̀yin tẹ́ lágbára kò sẹ́ni tí ó bí agbára yín lulẹ̀ ẹbí yín ni ọlọ́run bá ní ẹbí rẹ tì ọ́ ní olóògbé rẹ yẹn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀yìn má parẹ́ o torí tó o bá parẹ́ yóò kà ọ́ lóko mẹ́rin ìwọ ọlọ́run òun rẹ sí pẹ̀lú oore ọlọ́run rẹ sí àwọn ọmọ rẹ pẹ̀lú oore ẹlòmíràn bá àwọn tó bí yẹn dànù àwọn tó bá lọ tán tọ́lọ́ bá gbé yẹn dìde yóò wá sọ ìwọ̀n àwọn alábá bàbá rẹ sọ̀tá àmọ́ wọ akọ èyàn bá bàbá rẹ sí lọ́nà tí ó gbàdá bàbá rẹ fi wá wọn náà wá sọ pé ẹjọ́ tí ẹsẹ̀ kọ̀ọ̀kan àwọn pàrọ̀ bá wọn bàbá ìkẹta nù ọlọ́run jẹ́ ẹjọ́ ìlú fẹ́wọ̀ ọlọ́run dàkùn jẹ́ pẹ́ mbẹ́. bàbá kùnrin náà ọlọ́run kẹ́ wọn. ọlọ́run kẹ́ wọn. ìjọba ni ó fi wọ́n sí. ni ó fi wọ́n sí. ọlọ́run máa fi wọ́n sí inú náà jáàmù ẹni rẹ̀ ni wọ́n fi sáyé lọ. àmì ìṣàkóso yìí máa fún lọ́tẹ̀ wọn. àyíkáná ni òfin wá sí òfin wá sí inú náà dáadáa. ìsàlẹ̀ bí wọ́n gbáyé wá sí ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. Bàtò tí kò ọba mẹ́rin sì ṣe ṣe ayé mítàlá ọba ṣe tí ìwé ní kẹsẹ̀ ṣé ìwé ní sọ pé ọba ṣe mítàlá ọba lórí ìwé náà sọmọ rẹ mítàlá ayé tí a lóore láàrin ọ̀hún. Kẹsẹ̀ wọ́n ẹ̀ ló lè dá akọ súnmọ́ rẹ̀. Àwọn mítàlá wò lórí ìjọba. Nísìnyí, representative of the executive government of Kwara State. Aṣojú the number 1 citizen of Kwara State. Representative of the executive government of Kwara State. The number 1 citizen of our dear state. Our father, Malam Abdurrahman Abdurrazak. Allahu Akbar. Lórí oko bámbám. Ìgbà wa kí wọ́n bẹ̀rẹ̀ bàbá wa pẹ̀lú kíkí tó tún yẹ yí lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan. Tí bàbá mi ká dàgbà àgbà tí ó bá ti bá wa sọ̀rọ̀ tán, á tètè máa lọ́síwájú àwọn àgbàlagbà wa padà níbi tí ó ti bá wa ṣe àdúrà àlùfíà wọ́tàlá àhùn. Bàbá wa gbà ṣé ìgbọ́nà ṣé kàtàlá gbọ́dà ó kí pẹ̀lú tẹ̀lébà o. Ọlọ́run ní fi ń lẹ̀. Ara mi lẹ̀. Bàbá wa bàbá
Adam Papa ọlọ́kọ̀tà rẹ̀ ń bẹ àwọn àbá náà kúránù tẹ́tà wọlé fún dídà ọ̀yà oṣù bẹ́ẹ̀ ṣé o lè hálùkọ̀ ṣé o sàrà ti àwọn ọ̀sán wọ́n ní kálukú ètò ìpínlẹ̀ kálukú ètò ìpínlẹ̀ kálukú ètò ìpínlẹ̀. Alógúndé o. Kálukú ètò ìpínlẹ̀. Ẹ ṣe ìdọ̀ ẹ lábẹ́ ẹ ṣe ìdọ̀ ẹja lísì kálukú ètò ìpínlẹ̀ wọ́n ti mọ̀ ẹ́ ẹ báyìí. Ìwà tí o ní kankan ṣe yà ètò ìpínlẹ̀ bàbá bàyá máa bá kálukú ṣe nílẹ̀ ní ìpínlẹ̀ mo pè wọ́n mo ní wọn náà ní ọ̀kẹ́. As-salatu ala nabiyil karim. Bàbá àdúrà ní sọ́nà. Ọlọ́run ìjà Yorùbá Bàbá Muhammad. Sallallahu alaihi wa sallam. Bàbá ya. Kọ́sì wá sí tẹ́lẹ̀. Tọ́ wọ́n ní kí bàbá wọn ṣe àti gbogbo àwọn àjọyọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ ọlọ́run náà lẹ́yìn tó ṣe wá sí ìbò tó bá kù lé máa tẹ̀lé wọ̀ládé àtàrí ẹ̀ka. Ọ̀nàrẹ́bù Kọ̀wíwù Olódodo olú ọ̀bá wa Mùkádàmù àgbà owó ìpínlẹ̀ wọn 20,000 naira. Ó sì fi rán ọ̀nàrẹ́bù wa spíkà Ìlọrin East local government Alhaji wa Àdúrà Nígbà Mustapha 20,000 naira Mùkádàmù àgbà ọlọ́dọọdọ ọ̀rọ̀ àbáwájá lẹ́sìn àbáwájá lẹ́sìn àgbà wọ́n fẹ́ kí ẹni ìyọ́ wá lọ yí owó ọ̀nàrẹ́bù Kọ̀wíwù Olódodo ọ̀rọ̀ ìfìdáhùn 30,000 naira ọ̀nà mi yọ wá sí tó lọ yí 30,000 fún ìdáhùn lápọ̀jọ̀ Olódodo. Ó ti dé rẹ̀ wọ́n ṣe tí wọ́n síbẹ̀ ó ti yọba àgbọ̀dọ̀ àgbà rẹ̀ síbẹ̀. Nísìnyí yìí iná àti iná kàlókù lẹ́yìn tí a fẹ́ ṣe tó àwọn Mùkádàmù àgbà. Wọ́n fà balẹ̀. Ìjọba fà balẹ̀ Átàríyà ìpamọ́ ẹ̀kú dé. Àwọn ẹni wọ́n tún dé. Tí a bá ti jẹ́ ọ̀gá ẹgbà tán, àwọn ẹgbẹ́ ilé ìlú ìdòkú la wà. Tó o bá lu aago owó rẹ̀ gẹ́ ní sinimá ọgbà tó gbogbo ọjọ́ ti lọ tán. Inú àti inú ẹ̀ka. Èyí tí a máa ń débọ̀ àwọn Mùkádàmù àgbà. Àwọn tí a ti kí wọ́n bu ọ̀fíṣà pàtì bọ̀rù. Àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ka sẹ́kọ̀ọ́ bí àwọn ṣe kílíà. Mùkádàmù àgbà owó ìpínlẹ̀ oṣù yàrá 5,000 naira. Iná àti iná kàlùkù báyìí èyí tí a ń ṣe fún àwọn Mùkádàmù àgbà. Bàbá ti ṣe tó bá kí ọ̀nà lọ́dọ̀ wọn láti gbé wọn lóhùn. Kí a tó wá gbọ́ iṣẹ́ látọ̀dọ̀ àwọn representative gọ́fìnà wa. Ìfọ̀nàbà ilé làwọn ẹ̀ ní ìdì. Ọ̀yẹ̀ ká ṣe ní àtúnyẹ̀ tó wọlé nù. Bismillahirrahmanirrahim. إنا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين فسيكفيكهم الله فسيكفيكهم الله وهو السميع العليم. آمين 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 يا الله. بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Obed.
máa ṣe ó máa ṣe ó máa ṣe ó wálẹ̀ díẹ̀ ó yá kó máa ṣe Allah. láàrin ìṣẹ́jú mélòó kan. ẹ̀rọ kò tó lọ lọ ìkan márùn náà láàbí gbẹ́ra wa márùn ní a bá bí kan bẹ̀ yẹn bẹ́ẹ̀ tí ọba sọ́ra rẹ̀ tí ọba ara rẹ̀ bí tí ọ̀rọ̀ kan ẹ̀nà bí kí ní wákàtí márùn ojoojúmọ́ wọ́n bọ́ náà bẹ̀ yín. àkọ́kọ́ náà ni bàbá ìgbẹ́jọ́ wọn àgbálẹ̀ ọ̀pọ̀lọ́ pè ọ́ àròyé rẹ̀ bí ikú èmi. mo fi àkókò náà òbí bẹ̀ yín. ẹlẹ́ẹ̀kejì náà ni odidi àkùránì bàbá láti pè ọ́ bí ọba wà dákun ṣe sùúrù torí ọlọ́. mo fi ànábì wa Muhammad mi bẹ̀ ọ́. òun ẹlẹ́ẹ̀kẹta tani wọ́n kọ ànábì bẹ̀ tí ò ní wo bẹ̀ àbí bẹ̀ ọ́. mo fi bàbá tó bí ọ bẹ̀ ọ́. bàbá rẹ̀ jẹ́ àfiwọ́bí ọtọ́ bá pàtàkì lẹ́yìn rẹ̀. mo sì fi ìyá tó bí ọ bẹ̀ ọ́. ìyá tó gbé lára wọn táwọn ẹbí mọ̀ ọ́ léèyàn wọ́n yóò fi ilẹ̀ wọ́n sọ̀rọ̀ yẹn máa ń dùn wọn lọ. ilé abálo nílò ìṣẹ̀ríà bọ́lọ̀ ti ní adákẹ́ bóun ní a máa ń sọ̀rọ̀ ń kálukú ní kọjá yìí rẹ̀ lẹ́yìn tó wá ní adákẹ́ tó ní ẹgbẹ́ tí bí ọba lè dé bẹ́ńjẹ́ kùmọ̀ ní bíbẹ̀ bàbá lẹ́sìn àbájáde sọ àgbà ó di àádọ́rin ọdún tó jáde láyé. àbájáde yìí sọ àgbà ọdún tí wọ́n jáde láyé ni bàbá sọ ní níta ìlú tó dì àádọ́rin. èmi àti mẹsùlẹ̀ là ń gbé wájú àbá. ẹni tí ọba parọ́ ọba àjọ àrùndé kópa náà lè ní já. àbájáde ìkéjì jẹ́ àrídí nínú tá a wà yìí. sábà amílù sábà nílùú yìí bá a ti ń tọ́ ọlọ́run tó ẹsẹ̀ tó yà sí wa. aláyàtọ̀ náà púpọ̀ bá. kọ́ ajá pé látọ̀dọ̀ tiẹ̀ àwọn etí ń jáde. bẹ́ẹ̀ni a bá fi tọ́ da kì í ba tọ́ da jẹ́. bẹ́ẹ̀ni. látòrí pé ọbẹ̀ gbọ́mù dámọ̀rọ̀ lọ àti gbọ́ wá sí. lọ́dọ̀ àgbàsádọ̀ gbogbo àwọn àfà ṣé wa àbẹ́là arábẹ̀ni ọlọ́ọ̀tẹ́mi. nǹkan méjì ní tijú lára rẹ̀ kókó. Allah. ó kọjú sí gbàdáǹdì jẹ́nu. ẹni ó ti máa ń ṣe ti jẹ́ bẹ́ẹ̀ gbàdáǹdì lẹ́yìn mọ̀ ẹ́ pè kọ́lá sí ilé aláyà ẹni gbàdáǹdì ilé aláyà. bàbá wa ìmọ̀ọ́mù ẹ̀lẹ́ bàbá wa ìmọ̀ọ́mù àgbà ẹni tí ọba tí ìyá ọmọ sàárè gbàdáǹdì kọ́lọ̀ ọ̀yọ́dún wò ń bẹ lákàlà nì. bẹ́ẹ̀ni nígbà tí sẹ́nu. àwọn ni wọ́n bí ìyá tó bí àbá àgbà. yéṣu. ẹ wá dákun tó Ọlọ́run nígbà tí ó di 70 years àbáyé Jésù. ẹ má ti lọ bẹ̀rù ẹni ìkan méjìlá ti yọ ọ̀kẹ́lẹ́ sọ. ọ̀kan ni. lára wọn. bàbá òkè lọ́dọ̀ wa yìí lè ti bí wa. ẹlẹ́ẹ̀kejì nù. àwọn aláwọ̀ ti ga kẹ́mẹ́ ẹ̀fọ́ àgbà. kò sí bẹ́ẹ̀ ni. kì í lẹ́kẹ̀ẹ́ tí náà wá ń ṣe ìbàdó wà báyìí bá mọ́ wọn wáyé. ọ̀kíkà gbọ́ máa jẹun tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tí ọba ṣe jẹ kọ́ ẹ jẹ lọ́tọ̀ọ̀tọ̀ ni. èmi ò ní wá sí ṣe mú àmọ́ tí ì bá ṣe àbáyá. bàbá bàyà. ṣé kàn tọ́ka sí káfá wí bá a ti ń lò lókun. ẹ wá láàánú
ọ̀yọ́ ọdún. Àwọn ẹ̀mọ́ wà gbà sẹ́yìn ọ̀gá. Oníṣẹ́ ìyọ̀dá number 1 citizen lọ́dọ̀ gbogbo aláàfáà ní Kwara àti Emmanuel Fulani. Oníṣẹ́ ìyọ̀dá ìmọ̀ọ́mọ́ ìgbà níwọ̀lẹ̀. Oníṣẹ́ ìyọ̀dá ọlọ́run ti ṣe bàbá wa ọlọ́kẹ́mi wọ́n ti sọ àti ìyíbó wa àmọ̀ òwòye lórí wáyé báyìí. Bàbá àgbọ̀wọ̀ àlìkàmbẹ́rì àgbàyọ̀dá wọn. Bàbá wa jẹ́lẹ́sẹ̀ àgbà New West Doctor àgbàyọ̀dá wọn. Bàbá wa àyíká àkókéwù tòní àfàlàbà náà gbogbo Kwara àgbàyọ̀dá wọn. Bàbá wa aláwìyẹ bàbá wa àgbárígidọ̀rọ̀ bàbá wa àgbàlagbàjì bàbá wa bàtúrè bàbá wa òjìbára. Tó ti méjèèjì ń bọ̀. Àgbárígidọ̀rọ̀ àgbàyọ̀dá wọn lẹ́ẹ̀kẹ́sì. Àbá wa àgbàdé. Bàbá wa àgbà lágbàjì àgbàyọ̀dá wọn. Bàbá wa àgbà lẹ́gbẹ̀ẹ́ wọn lágbàjì náà àgbàyọ̀dá wọn. Bàbá wa mẹ̀kú ní màyàrùwà àgbàyọ̀dá wọn. Àfà ọmọ àfà tí wọ́n fẹ́ kí gbogbo tí ń dá àfà àtẹ̀yìn àtọmọ kéwù tí wọ́n rí ṣe. Bàbá wa dúró bàbá àdúrà lè máa ṣe sẹ́wù. Àgbàyọ̀dá yìí representative bàbá wa Mudiru Mortals bàbá wa Sambaki Gáúsù. Lè máa tẹ́lẹ̀ àbá Sambaki yìí nínú àwọn ọ̀rẹ́ bàbá wa táwọn máa kiri ọdún lọ lé wọn nígbà táwọn kéékèèké nígbà tí wọ́n wà ìgbà ọ̀gbọ́n mi fọ wọn. Oníṣẹ́ ìlọ́dà bàbá wa tó rẹpẹ́sẹ̀ntì Khalifatu Adarí yìí àgbà ìyọ̀ǹda wọn ọlọ́ọ̀bà àdúró tì yín. Bàbá wa Imma Tapa Imma Kadiri àti gbogbo lẹ́gbẹ̀ẹ́ wọn ń bẹ̀ ọ̀gbọ́n ọlọ́run gbogbo bàbá wa Sànúsẹ́wù pẹ́ẹ́pẹ́ gbogbo òwe táwọn máa pa ọ́ pọ̀ àmì ìtẹ́rì mi rí mú bẹ́ẹ̀ wọ́n ní kí ẹ máa kọ́ ọmọ lólè wọ́n ní orí màálù ọ̀tọ̀ ọmọ ọmọ gàrí bàbá Sànúsẹ́wù kò ti gbọ́rùn. Ìgbà wọn bá lù bẹ́ẹ̀ ẹ̀fọ́ ìfẹ́ ìfọ́ yìí Sànúsẹ́wù Áfíríkà kún wọ́n ní àwọn ẹ̀dá máa yọ jáde ẹgbẹ́ ẹ̀dá rìn dáadáa yóò rí èkúté tí mo fẹ́ sí yìí. Ọlọ́gbà gbé sí i àbá sí mi lọ alágbọ̀nà àgbàlá àwọn ẹ̀dá pọ̀ máa wá sẹ̀kúra bàbá wa bí àwọn ìjẹ́lẹ̀ gbogbo ìdílé mọ́ríkàs bá mi mọ́sà àgbàlá wọn gbogbo àwọn olóyè bàbá wọn bá rí wọlé ẹ̀fà ṣe sẹ́wù ẹ̀wí dáadáa wí dáadáa bàbá wa àgbà olóńtẹ́ni àgbàlá wọn bàbá wa mùkátàmù ọ̀rẹ́ mùkátàmù dáhùn náà àgbàlá yìí bàbá wa kẹsì àbá nígbà wáyé àbá àtàrí àkìtà tí a bá rí àbá àtúntò fúnra rẹ̀ méjèèjì yìí àwọn àbá àwọn ọjà gbòòrò ọ̀rẹ́ àgbàlagbà mẹ́ta ni wọ́n gbogbo olúlọ rẹ̀ yìí àwọn nìkan ọ̀rẹ́ ìmọ̀ọ́mọ́ àgbà àti ìmọ̀ọ́mọ́ ìkúnlẹ̀ rẹ̀ tí ò sí àwọn nìkan ọ̀rẹ́ àbá adámọ̀ ọ̀run àwọn nìkan ọ̀rẹ́ àbá wa ìmọ̀ọ́mọ́ anígbàmbàrí tí wọ́n ti wá pàdé wọn bí wọ́n ti dáàbò àwọn mẹ́tẹ̀ẹ̀ka 3,000 lọ́wọ́ àgbọ̀nì. Bàbá wa àgbà nígbà gbé lẹ́lẹ́rìí gbogbo ọ̀rẹ́ yìí. Our new chief imam from today also have the ọ̀rẹ́ yìí at 5,000. Wíwẹ̀ ilé mi lásẹ̀ ní bá ti ní ìwé oṣù tẹ́lẹ̀. Ní bá ìdá àwọn ike fún wọn, ike fún ìdákọ́ dé fún ìwé. Ike dá àwọn ike fún wọn, ìdá tẹ́lẹ̀ ní wọn ké. Sources of Fúlàmà ìjọba Gálàbí. Ajiwa alukọsi ni agbẹrọdà wọn. Aláwọ̀ àtàtà ẹ̀kọ́ mbẹ̀wò. Ṣé wàá bẹ̀ Hamidi àtàtà? Ṣé wàá ọ̀gá àtàtà? Ṣé wàá Táíkẹ́hìndé àtàtà? Àwọn ajínigbà àdúrà nígbà kàtà kátó wá ní àná wa. Ṣé ní ìbájá kọ mọ̀tìmọ̀tàyìn àná wa ní gbòdòdò? Gbogbo ní mọ̀tà kò tó ní olóhùn. Gbogbo èrè àtàlẹ́ òkèèrè. Àwọn tí wọ́n á jẹ́ aṣojú gómìnà wa. Number 1 citizen gbogbo Kwara ajiwa sáàbù kiri sàlàmùtì ajiwa mbazaki jìnnà dr Magani Alaya alfawa Ibrahim damlego ẹsẹ ìrìndọ abawa níwọ àbẹ́là èrè gbogbo security sẹ́wọ̀n ajiwa Magaji Abdulrahman gbogbo ìwọ dábọ̀ olókùnbí yìí kótó bá wọn náà ìwọ tí o ní ìdáàbò rẹ wọ́n dáàbò wọn náà wọ́n àti ẹ̀wọ́n jí ẹ̀mú ẹ̀rọ Kwara láyé wa tábù kiri káwọn ní adàpọ̀ yìí náà àlejò sábà wọn ò ní padà kótó àlejò. Bàbá wa ló mọ́ta ẹ̀dá kò gbogbo yẹ mọ́ bínú
bó ti gbà ní ìṣẹ́jú mẹ́ta gbàgbó rẹ̀ kò ní jù bá lọ. Àkọ́kọ́ gbogbo wa la ń mọ lárúbáwá pé fáìmù dárí. Adira bímọ fíìmà. Ẹlòmíì wá bẹ́ẹ̀ nù lé ọmọ tí ń bẹ́ẹ̀ lé. Salamun alaykum. Salamun alaykum. Laysa li ankum mujina. Laysa li ankum mujina. Wa inni ala al-halayni bil-qurbi wal-bu'di. Wa inni ala al-halayni bil-qurbi wal-bu'di. Bẹ́ẹ̀ bá rí téèyàn tóbi, kò sàdédé tóbi, ọba ti tóbi ní ìyẹn. Àbá àti sọ kọ́mí mọ̀ṣá ìfà. Kọ́mí mọ̀ṣá ìfà. Ọ̀pọ̀ ọ̀nà ẹni wọ́n dàgbà káàbá sọ lẹ́ẹ̀kan. Bíbélì àbọ̀ ìtàn. Wọ́n mẹ́dísì. Mọ̀hálàdì rẹ̀. Wọ́n ti bẹ́ẹ̀ pẹ́. Àmọ́ wọ́n máa yẹ di omi náà hàtà. Wọn ò tí ì kúrò níbi pé ẹ̀yin lu Ọlọ́run. Ẹ̀yin àgbọ̀dún wọn náà kiri. Àgbàlagbà ń bẹ́ẹ̀ lùkọ́ kálukú. Táwọn èèyàn ń sẹ́gbẹ̀lẹ̀. Dúpẹ́ lọ́wọ́ ṣe dín bẹ́ẹ̀. Inú wọn àwọn àgbà tó fẹ́ kọ́ da fún gbogbo òdu tó fẹ́ kọ́ da fún àbá àwọn àgbà ń kọ́. Salamun alaykum. Ìkẹ́ Ọlọ́run lọ́nà kọ́ ọmọ bàbá mi. Salamun alaykum. Ibẹ̀ ní gbogbo wọn ni wọ́n ti gbọ́yìn ara wọn. Láti ilé àkàtà wọn dọ̀wọ́. Salamun alaykum. Láti ilé àbáyá wọn dọ̀wọ́. Salamun alaykum. Ẹ̀ẹ́dì pé bàbá yìí gbogbo tí ó bá ṣe láyé rẹ̀ àfi ká lọ sáwọn èdè tó ti ké o. Sọ́ọ́bù ìgbàlá ni wọ́n tún bẹ́ẹ̀. Ìjọba ìjọba ló ní àgbẹ̀ lálọ́ tó. Òfin sáwọn ilé ilé kéwu wọn òfin rẹ̀. Gbogbo tí ọba níbẹ̀ yóò tún máa lọ. Salamun alaykum. Ìjọ Ọlọ́run lọ́nà kọ́ ọmọ bàbá náà ní bọ̀. Nínú táwọn ọmọ pẹ̀lú wọn bí bàbá bá lọ kọ́ ọmọ tí ó gbé àgé lọ́wọ́ báyìí lọ́wọ́ wá dúró lẹ́yìn wọn. Á wà kan bàbá ò tí ì dìde mi. Bàbá wa ń lè yáyà yá sọba ó lọ àwọn bàbá sọ́yìn ìgbà yá ni wọ́n ti bìyà. Ìwọ wo kó o rún pàǹtì rẹ wò. Ṣé o ṣe ìwé? Ó pè é lówó. Àbẹ̀bí ẹgbẹ́ ti ti lẹ́nu nà. Ẹ má bẹ̀rẹ̀ má bẹ̀rẹ̀. Ilá sílẹ̀ ìmọ̀ náà. Ìsì bọ̀ọ̀lá mi ìlà wíwẹ̀rù. Ìgbà náà gbogbo wa làbẹ̀ fẹ́ láti oṣù lé ìmọ̀ náà irọ́ lọ́pọ̀ ó kù lẹ́dún kan. Iná ìrọlọ́wọ́ parí láyé. Bàbá yìí ti pa ní ọlọ́kùn tó jáde láyé. Ó ti lágbára wọn. Ẹ wá wọ lọ́ọ̀. Mànà kádámá. Kúndì mọ̀. Ẹ wo iye ọmọ Ádámà tó dé pé ní ọkàn yìí. Káwọn. Ó ṣe wàhálà fún wọn. Káwọn. Òjìyàn ni wọ́n. Mi ná mẹ́sàbílì kárí mi yàrá náà. Nígbà sábìlì kẹrin mi láì gbára àwọn èèyàn gidi gbogbo ọdún lè ti jáde. Ẹ wo Ibrahim àtọ̀dọ̀ ọjọ́ orí. Máa wá sí ẹ̀dùn wa ń lọ rẹ̀ wọ́n. Bàbá tí wọ́n yìí wọ̀ yóò ní àtàwọn yòókù jáde láwọn ọmọ ńlọrọ̀ jẹ́jẹ́ ni. Mi nà mẹ́sàbílì kárí mi yàrá náà. Gbogbo wa Násàbùlù kẹrin wò la fẹ́ pàdé. Násàbùlù kẹrin wò là ń dà. Gbogbo àwọn ńláńlá yà á ti dà kan wọn. Ọlọ́run tí ọ̀dọ̀ ọ̀dà tó fi dùn ní Ọlọ́run mọ́jọ ọ̀dà ló. Ní parí, gbogbo àwa bàbá ti sọ. Ìsàlàdù zẹ̀lẹ̀ tí ń. Àwọn ni àbọ̀dá dàrú sí fi lọ́sì. Wọ́n lọ bì kán wọn lọ ti di baálé ilé. Ìlà ọlọ́mọta lẹ́wọ̀n. Àbọ̀ ọlọ́run kẹ́mi ló ní sọ fún ọ. Ipe bọ́ ọba jáde láfúyà ẹ̀ka ìyàwó nínú àwọn ìjọba rẹ̀ tó ń ní lọ́kàn àwọn akókò ó ní wọ́n lè lóbi tó dé ọkọ̀ ìyá abidá lọ ni. Ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń bá tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn akókò àbá àbáyá àwọn níbi táwọn ọlọ ẹgbẹ́ sẹ́lẹ̀ ìta ló ṣe nàbà àkókò. Ìlà ọlọ́mọta lẹ́wọ̀n. Máa sàánú kó wá bàbá àti ẹni tí ṣàìdá máa ṣe dáadáa.
ẹ̀gbọ́n máa kúrò gbogbo wọn máa kú wọn máa kúrò ní kí wọ́n dé wọ́n á fi tiẹ̀ lẹ̀ bọ́lọ̀. wọ̀kìtà kùwà kùlà ìgìdè àtàwọn òbí mẹ́rù ní parí gbogbo tí ń jẹ́ ìran ní tírẹ́ẹ̀dì. kọ́. lẹ́yìn abá gba yẹ́lò káàdì wọ́n fún wọ́ọ̀nì ni. bẹ́ẹ̀ni. nígbà wọn bá gbé rẹ́ẹ̀dì lẹ́ẹ̀mẹ́ mélòó ẹ̀ẹ̀kan ni ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀sẹ̀ orí bàbá wa wà ní tù ní gbàgbà tí ń gbá bọ́ọ̀lù ẹ̀yìnbó àdáyéwà mọ́ọ́mọ́. ọ̀dà ọ̀dà púpọ̀ ibi ẹ̀sìn pàdé wọ́n sọ ọ́n. ibi àti pàdé nù. bàbá. wọ́n ti sáà tún wọn kú láyé kíni. gbogbo ẹni tí sàṣà tí ọlọ́jú wọn kó tó lọ kò ní yé sàṣà o. olórí ọ̀run mi ìsálàsù sàlàtì àwọn àbá àti. ìwọ tó bá lé sí ní ẹ̀mọ́ ẹ̀fún òsì bá lè wọ́n náà ní báyìí. ń bá gíga tí o bá sẹ́yìn lẹ́yìn níta ní gbèmí bẹ́ẹ̀ ni orí ìlàpá ní ìwé kù nítorí eléyìí ọ̀dọ̀wọ́ ọlọ́run ọ̀dọ̀wọ́ rẹ̀ pé ọ̀bọ̀ ọ̀dọ̀ kọ́sílá àrètò. inú ọ̀sẹ̀ mẹ́ta tí bàbá wa ní ẹgbẹ́ gbogbo àwọn ọ̀dọ́ àwọn tí mo torí rẹ̀ kó bísílá inú àti ilé ẹ̀ka máa gbé. bisimilayi rahman rahim inna àtẹlẹ́ka ìfẹ́fẹ́ sọ́sọ́lì rọ́bìkà wọ́n inna sọ́ọ́lẹ̀ ẹ̀kẹ́ ìrẹ̀lẹ̀ àwòtẹ́rù ọ̀nà. wọ́n ti dé kọ́mpútà ìdókò yìí jẹ́ àwọn aṣojú àwọn gómìnà wọ́n ní tí wọ́n fẹ́ sọ. bàbá àwọn olùdásílẹ̀ àgbà fún lọ́ọ̀rì àtàgbègbè rẹ̀ yẹ́yẹ́ wọ́n yà.